tèmi ẹ̀yin tí Ọpẹ́yẹmí ọmọ Adé ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ọpẹ́yẹmí ọmọ Adé TV. Bẹ́ẹ̀ ni orúkọ mi ò yí padà, èmi ni tí ń tòótọ́ Ọpẹ́yẹmí ọmọ Adébóyè. Bẹ́ẹ̀ ni èmi tún ti dé, mo tún ti dé o gẹ́gẹ́ bí ìṣe mi. Ẹ̀yin tèmi mo mọ̀ pé máa wò pé ó tójọ́ mẹ́ta, kí ló ṣẹlẹ̀, kí ló dé Ọpẹ́yẹmí ààrẹ. Ẹ wò ó ṣẹ́rí ilé ayé yìí, equation no balance. The bang but equation never balance. As you dey see person wey dey waka for the road, you don dey look the person, dey say, this person, as I dey look am so, she get everything. She dey, she dey pimp from head to toe. She dey drop, she dey dripping. Na so you go dey think say that person get perfect life, perfect. That person know how to solve the equation. No be so. We all get the equation wey we dey solve underground. Ẹ̀yin tèmi ẹ̀yin Ọpẹ́yẹmí mo tún ti dé padà. Bẹ́ẹ̀ ni bá a ṣe máa ń kí yín, bí mo ṣe máa ń kí yín máa ní ẹ̀yin onítèmi ẹ̀yin tèmi ẹ káàbọ̀ padà. Kí ló tún gbé mi wá báyìí, ṣáfẹ́fẹ́ ń jì ní. Ẹ wo abẹ́rẹ́ your girl don dey use glasses. Ṣé rí àwọn nǹkan tí mo ti ẹ̀ là kọjá lẹ́nu ọjọ́ mẹ́ta. Nígbà mi màmá rò pé ṣé wípé mo lè la àwọn nǹkan báyìí kọjá nínú ayé. Àmọ́ ṣé rí bí mo ṣe wà yìí, ẹ rí pé happy mood mi ni mo wà. Eléyìí tí mò ń jó sí lọ́wọ́, tí mò ń gbádùn lọ́wọ́. AG baby, it's your baby. Attack ni mo gbọ́ wọlé. Attack ni. Tẹ́ẹ̀bà tí màá gbọ́ Dékúnlé Gold. Ẹ̀yin tèmi ẹ̀ miss gan-an ọmọ ọlọ́mọ yẹn. He dey sing, he dey song, he dey sang. Ìyẹn kọ́ ni mo bá wá lénìí mo ní wá update yín ni kí ló ṣẹlẹ̀. Ẹ̀yin tèmi ẹfẹ́fẹ́ ayé gbé mi lọ, mo tún ti dé padà báyìí. Àwọn nǹkan tí mo fẹ́ máa ṣe ó pọ̀ rẹpẹtẹ, àmọ́ ó máa dálé lórí bí ìgbéyàwó, bí real life story ni màá máa share pẹ̀lú yín, àmọ́ ó máa jọ mọ́ ìgbéyàwó ṣó ti yín. Mo mọ̀ pé àwọn kan máa sọ wípé kí ló ní lẹ́nu, kí ló fẹ́ sọ ìwọ tó jẹ́ pé o ti wọlé ọkọ fọ́dún mẹ́wàá, o ti rọmọ bí, so o ti ní experience bí àwa àti bí ìmọ̀ tá ti ń tọ́mọ. My dear sister, if you are in the journey, right? Wà á mọ̀ wípé experience ti ẹ pé o ti lọ́mọ yẹn na different o. The person wey still no born yet, another one entirely ni. Experience ti yẹn náà ọ̀tọ̀ ni. Bẹ́ẹ̀ ni. Sherry, nígbà mìíràn máa jókòó máa wò lọ sàá wípé àwa obìnrin ilé ayé wa ṣe wá kún fún wípé máa sáré máa dùn. Torí mo jóbìnrin, apá obìnrin ni mo rí, mo mọ́ta ọkùnrin. Bẹ́ẹ̀ ni màá máa sọ̀rọ̀ lórí ìtàwọn ọkùnrin náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan níwọ̀nba ibi tí ọgbọ́n orí mi bá gbé dé àti bí èmi ṣe ń ronú. Ṣẹ̀rí àwa obìnrin nígbà tí a bá wà ní kékeré tí a ṣe bẹ̀rẹ̀ sí ní ọmú láyà, àti ìgbà yẹn láti máa ń dream wípé tí n bá ti dàgbà mo fẹ́ lọlé ọkọ mi, mo fẹ́ kó máa gbé suitcase, mo fẹ́ kí ọkọ mi kó jẹ́ àwọn alákọ̀wé, mo fẹ́ kí ọkọ mi kó máa wa ọkọ̀, kí n wá jókòó báyìí kí n fẹ̀ síwájú. Àwa wọlé ọkọ ọ̀hún tán, another ìṣòro la tún gbé o. Ìwọ tí yóò bá mọ̀, ẹ jẹ́ ọkọ mu lórí wípé ṣé ká tó rí ọkọ ni, ọkọ tí a máa mọ̀ pé ọkọ gidi lélẹ̀, ọkọ tí ó máa ní àánú wa, torí àánú ṣe kókó, ó ṣe pàtàkì tí a bá ń bá ọkùnrin ìrìn àjò ìfẹ́. Bẹ́ẹ̀ ni ìyẹn ni alákọ̀ọ́kọ́ ìṣòro tó wà nínú ẹrù wa. Ṣé eléyìí nífẹ̀ẹ́ mi àbí kò nífẹ̀ẹ́ mi? Ṣé ẹni tó máa dúró tì mí ni? Ìyẹn ìkíní. Àmọ́ nígbà mìíràn obìnrin, àwọn mìíràn á máa dúró pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kí wọ́n tó rí. Èmi àwọ̀gbọ̀n ọdún kó tó wá wọgbọ̀n ọdún yẹn. Tàwọn ẹbí ni, tàwọn ẹ̀gbọ́n ni, tàwọn àbúrò ni, o ò tí tò lọlé ọkọ ni, o ò tí tò rọ́kọ ni. Kẹ́ẹ̀dẹ̀ máa wò nígbà táwa kékeré, àwọn òbí wa ò ní fẹ́ ká rìn pẹ̀lú ọkùnrin, wọn ò ní fẹ́ rí wa pẹ̀lú ọkùnrin. Ìwọ kàwé tán àbí kí wọ́n rí pé o ti ń ṣe àwọn nǹkan rere inú ayé, a wá di wípé o ní mọ́kọ wálé ni, ibo lọkọ wà, kíní kan. Bí yẹn ṣe jẹ́ lápá yẹn ni. O wá rọ́kọ tán, o wọlé ọkọ. Ìṣòro míì tún nìyẹn o. Ṣé kejì nìyẹn? Ìkejì.
ká tó rọ́kọ àwa rọ́kọ tán àwọlé ọkọ láti tẹ́ ọkọ lọ́rùn láti mọ nǹkan tọ́kọ fẹ́ láti mọ nǹkan tó ń jẹ another one nìyẹn. Ẹlẹ́nkẹta òun ni wípé wàá wá máa ronú wípé kóyún tètè dúró ìyẹn tí ọkọ gan bá ń sọ wípé òun ti fẹ́ ọmọ ó ti ń kọ orin ọmọ sí ẹ létí tí oyún ò dúró ṣó mọ̀ pé another ìṣòro kan tó nìyẹn. Ó di mélòó ṣe ń tẹ̀lé mi lọ láìpẹ́ di kẹta àbí kẹrin bẹ́ẹ̀ yẹn ó dàpọ̀ di kẹta. Ìkẹrin ò wá tètè rọmọ bí. Ìkarùn ó wá rọmọ bí ó jẹ́ ọmọ obìnrin ló wá ń bí jọ another ìṣòro nìyẹn fóbìnrin. Ó tún ti wá bímọ tán àbí tó wá out of shape wá wọn pé mi ò wọn ọmọkùnrin mo ti ń rẹ́ lómi ń ta ìṣòro tún nìyẹn. Ó di mélòó ó di mẹ́fà. Ṣẹ́ra wa obìnrin ọmọ tó ti wá ń dàgbà lọ ó ti ń tó ọmọ tí ó ń wọlé ẹ̀kọ́ gíga tí ọmọ yẹn ò bá gbọ́ràn àbò ń wà jákujáku another problem another ìṣòro torí ọkọ á sọ wípé ìwọ ló ń wà pẹ̀lú ọmọ òótọ́ ọmọ yẹn dáadáa. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá wá ní pé ọmọ tó bá dáa ti bàbá ẹ̀ ni ọmọ tí ó bá ṣe ìdàkejì ti ìyá ẹ̀ ni. Ṣé rí ìgbà tí máa lérò wípé obìnrin máa ń padà jẹ gbádùn níbẹ̀ tí wọ́n ti tọ́mọ yọrí tí ọkọ náà tí wọ́n ti jọ dàgbà tẹ̀jọ gbó tẹ̀jọ dàgbà torí àìtí dàgbà yẹn gan pàápàá wàá sì máa ronú torí wípé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀yà àwọn nǹkan tí mo máa ń rí ẹlòmíì ti lo 40 ọdún nílé ọkọ ó tún sì ń fọkọ yẹn lẹ̀ 20 ọdún ẹlòmíì ti lo 20 ọdún nílé ọkọ wọ́n tún sì ń fọkọ yẹn lẹ̀ máa wò pé ilé ọkọ na university wey you never know wey be say you go graduate until you die that is when you will know that you don graduate for this marriage thing. Ilé ọkọ bí yẹn ṣe jẹ́ nìyẹn. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí òun ni mo mú wá fún yín pé obìnrin pẹ̀lú ìṣòro. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé àwọn ọkùnrin náà máa ní ìdojúkọ tiwọn. Bóyá ká sọ wípé torí ọjọ́ ọkùnrin àwọn lọ́kàn wọn ò dẹ̀ kí ń gbé sára wọn kì í gbé sójú. Obìnrin náà máa ń gbé sára wọn gbé sójú àmọ́ ó máa ń wà ní ẹ̀yìn ọkàn wa ní gbogbo ìgbà. Nǹkan tí èmi àṣà sọ ni wípé tí o bá mọ nǹkan tó fẹ́ tí o bá wà ní ìgbéyàwó tí ọkọ ò bá ń lù ẹ́ èmi á sọ wípé ká máa ṣe dẹ́ẹ̀dẹ́ ká máa ronú sí i ká bá olólùfẹ́ wa níbo ìfẹ́ lájọ nílò kó tó di pé a fẹ́ra wa sílé. Níbo ni ìfẹ́ yẹn wà lọ ṣé kò sí ń bẹ́ẹ̀ mọ́ ni àbí kí ló ṣẹlẹ̀. Ìyẹn ni ká máa rò ká máa wo tàtẹ̀yìn wá tí ẹni yẹn bá ti ṣe dáadáa pẹ̀lú wa rí ká máa wo dáadáa tí ẹni yẹn ti ṣe ẹ jẹ́ á máa láàánú ẹnì kejì wa tàjọ wà nígbéyàwó àtọkùnrin àtobìnrin ni mo bá wí ẹ jẹ́ ká máa láàánú ara wa torí pé nígbà míì ìfẹ́ á máa kú bẹ́ẹ̀ ni ìfẹ́ á máa kú tó jẹ́ wípé àánú àbí àwọn nǹkan kan tá a ti jọ ṣe fúnra wa ni àjọ máa rò mọ́ ara wa lára. Kò sí ẹni tí ó pé tán àjọ ń ṣe kíni àjọ ń pákéjì ara wa bí àṣà àwọn onígẹ̀ẹ́sì wọn ni àjọ ń pákéjì ara wa ni àjọ ń ṣe kíni àjọ ń lẹ̀pọ̀ mọ́ra wọn ni bó ṣe jẹ́ nìyẹn. Ilé ọkọ ilé ọkọ ní ilé ẹ̀kọ́ gíga tó jẹ́ wípé o lè ever mọ̀ wípé o pegedé not until ìgbà tí o bá jáde láyé. Definition tèmi nìyẹn fún ilé ọkọ. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí eléyìí tí mo mú alẹ́ nìyẹn màá tún máa rí ní orí fọ́nrán mi tó ń bọ̀. Ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé láti fẹ́ràn fọ́nrán yìí. Ẹ lè máa wò wípé kí ló ṣẹlẹ̀ tí mo fi ń lògò. Ẹ máa bá mi ká lọ nínú fọ́nrán tó ń bọ̀ ibẹ̀ lẹ ti máa mọ nǹkan tó dé tí mo fi ń lògò. Ó dàbọ̀ àmọ́ ẹ bá mi like ẹ kẹ̀dẹ̀ fẹ́ràn kẹ̀dẹ̀ share. Dàbọ̀ bye.